àwọn tí àwọn èèyàn dẹ̀ ń bless jù ni àwọn tó ń parọ́. Báyìí ló máa ṣẹlẹ̀, báyìí ló máa ṣẹlẹ̀, ọjọ́ wo ló ṣẹlẹ̀ rí? Wọ́n dẹ̀ fi ẹnu, wọ́n fi irú kóyàn lọ́bẹ̀ jẹ. Ká pèèyàn ní akásọpáyọ̀ Ayọ̀mídé ẹsẹ̀ tí ọ̀ránṣẹ́ Ọlọ́run bá ti gbọ́wọ́ lé lórí ní gbangba báyìí, àwọn àjẹ́ wa lọ gbọ́wọ́ lé lórí lóru pé kí la pe orúkọ Ayọ̀mídé, wọ́n ní láti òní lọ ìbànújẹ́ rẹ̀ dé, wàá yí orúkọ ẹ padà. Bóyá kò tó fi ìyà jẹ lọ́wọ́ nìyẹn ṣe fẹ́ nìkan ṣe pé Ọlọ́run sọ orúkọ ẹ bẹ́ẹ̀. I don't believe although those so things I don't it's just these pastors they are too cocky. Ogun ayé ẹ̀ ògbóyìnbó. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Gbogbo ògo, ìyìn, ọlá Olódùmarè ni ó gbà á. Ọlọ́run ọba adániwáyé, adániwáyege, ọba ọ̀rẹ̀nìrẹ́ní tí rẹ mẹ̀kúnnù lẹ́kún, ọ̀nà nínáni tí na jàdò kò ṣìnà lé bàbá wọn. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí, ẹ tún wò ó lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Wọ́n wà pẹ̀lú wòlíì Daniel Ayọ̀ọ́lá. Mo kì í sà. Ẹ káàárọ̀. Ẹ ṣeun. A kí gbogbo èèyàn káàkiri gbogbo àgbáyé tó ń wò wá, á dára fún wa lórúkọ Jésù Kristi. Àmín. Tọ́ lórí ohun tí ẹ sọ pé ó wá sí yín lọ́kàn nípa ọ̀rọ̀ orúkọ, òun ló máa jẹ́ kí n béèrè pé kí ni orúkọ túmọ̀ sí gan? Orúkọ túmọ̀ sí nǹkan tó fi ń pèèyàn téèyàn ń jẹ́. Jíjẹ́ yẹn pín sí méjì. Kó o pèèyàn mò ń jẹ́, dàsí mo dáhùn. Ń jẹ́ ó tún túmọ̀ sí wípé ìtumọ̀. So orúkọ ó bá ìtumọ̀ àti nǹkan téèyàn ń pèèyàn téèyàn ń dáhùn sí. Ìdáhùn sí ni jíjẹ́ alákọ̀ọ́kọ́, ìtumọ̀ ni jíjẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ó dà, àwọn orúkọ wọ́n ní agbára wà nínú orúkọ. Àwọn kan ní onítùmọ̀ nítorí tán bá wo àwọn òyìnbó tán ń pọ ọmọ wọn ní stone, tán ń pọ ọmọ wọn ní snake, tí mi ń pera wọn ní knife, ìkan iron, tó dẹ̀ jẹ́ pé ayé wọn padà nítumọ̀ nínú ayé. Wọ́n ní abílẹ̀ ìtàsí ẹni tán pè ní ire tí ire ò padà tọ̀ wá. Wọ́n lórúkọ ò nítumọ̀. Kí lẹ rí sí? Àwọn ẹ̀mí kan ń rìn kiri nígbà tá a bá ń sọ̀rọ̀. Òpin gbọ́ mi sà. Àgbọ́yé. Àwọn ẹ̀mí tó ń rìn kiri yìí, òun ni Bíbélì fi sọ wípé nínú ìwé oníwàásù, ó ní pé ṣọ́ra ní nǹkan tó ń sọ. Tí wàhálà ẹ bá dé kó má lọ sọ pé nǹkan ṣẹlẹ̀ sí mi torí pé o mọ̀ pé áńgẹ́lì kọjá ń gbà yẹn. Àwọn orúkọ tó roni ń gbà míì, áńgẹ́lì kọjá. Orúkọ míì wà tó yẹ pé tó bá ń sọ àsọtẹ́lẹ̀ tẹ̀lé. Ẹ̀mí kan wà láti ọ̀run. Ẹ̀mí kan tún wà láti ọ̀run míì. Tó ń rìn káàkiri tó ń sọ nǹkan tó máa jáde. Ẹ bá wo Bíbélì dáadé, Bíbélì sọ pé ká ṣọ́ra nípa ọ̀rọ̀. As a matter of fact, Jésù Kristi sọ pé nípa ọ̀rọ̀ wa la máa fi ṣe ìdájọ́ wa. So ìgbà míì máa ń wà àwọn tí orúkọ òrò wọn yẹn a ò lè fira wa wéra wa. Òní Bíbélì sọ pé ká má fi ara wé ara. Ó ní comparing one another with one another is not wisdom. Tá a bá ń fira wéra ó ní kò sí ọgbọ́n nú ẹ̀. So ẹni tó wọ́ọ̀kì fún ni ẹni tí ò wọ́ọ̀kì fún ó bọ́ sí kọ̀ǹgẹ́ aburú ni. Bó ṣe rí nìyẹn sà. So ẹ má sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pọ̀ sà. Púpọ̀. Ṣé a ti wá lè rí ẹni tó jẹ́ pé bóyá orúkọ ni ò jẹ́ kó rọ́nà gbégbà?
wọ́n lè wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tẹ̀ tó sọ̀rọ̀ dérú ibẹ̀ yẹn á tẹ̀ máa dárúkọ nǹkan tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí types of names bíi méje bíi pé kí ni à ń pè ní types oríṣi orúkọ so gbogbo bí tẹ̀ ń sọ yìí a sì máa débẹ̀ sà oríṣi orúkọ tó wà number 1 orúkọ tí òbí sọ ẹ́ number 2 orúkọ tó sọ ara ẹ̀ ìgbà míì wà tó yẹ pé tán bá sọ ẹ́ lórúkọ kan ìgbà míì wà àwọn èèyàn dẹ̀ ti já sí gan àmọye àwọn especially ní Pentecostal church wọ́n ní my name is so 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 my name is so 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 àmọ́ ní ọ̀rẹ́ kan wọn ló ń pray jù ní gbogbo ọmọ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tá a ní tá a bá pè é mo ti sọ̀rọ̀ nípa many times fún yín tá a bá sọ̀rọ̀ yín tá a bá pè é sìn ẹlẹgbẹ́ pọ́pà èmi lọ́kàn fún ní oore ọ̀fẹ́ láti jẹ́ wòlíì ṣùgbọ́n nínú group wa kò sẹ́ni tó gbàdúrà tó ó change orúkọ ẹ̀ sí Kings instead of Balógun tó ń jẹ́ nínú èwo ní ti Balógun pé ogun ń follow òun lóyún ogun dẹ̀ follow at that time gbà tó dẹ̀ change sí Kings pé ọba ni mí ní í ṣe Balógun tẹ̀rí kan báyìí àìmọye àwọn tó dẹ̀ jẹ́ pé family wọn jẹ́ Balógun bọ́n ṣe tún gbà á ni pé kò sí ogun tó lè ja àwọn ọ̀gá làwọn jẹ́ lórí ogun ó dẹ̀ tún work so nǹkan tó work fún ẹ lè má work fẹ́lòmíì ẹlòmíì ń gbọ́ mi báyìí ó lè ṣe wípé orúkọ ẹ ló tẹ̀ burú jù láyé nǹkan dẹ̀ ń work fún ẹ wẹ́ áńgẹ́lì yẹn ò kọjá nígbà yẹn tátà àgbà àti ẹ̀mí tó ń tẹ̀lé orúkọ yẹn ò tẹ̀lé ni ẹ̀mí tó ń tẹ̀lé orúkọ yẹn tó bá tẹ̀lé ẹ gbàgbé ẹ a dẹ̀ máa bọ́rọ̀ débẹ̀ so orúkọ tó sọ̀rọ̀ ẹ wà irú ọ̀rẹ́ mi yẹn tó kúrò ní Balógun tó ń jẹ́ Kings ọba orúkọ tó sọ ara ẹ̀ ní. number 3 orúkọ tí ìṣẹ̀dá àbísọ natural name bọ́n ṣe bí ẹlòmíì ẹ máa rí pé bí tán bí ẹlòmíì wọ́n máa rí pé irun yẹn wé mọ́ lára ni wọ́n wá sọ di dàda mi ò sọ dàda ayédèrú àwọn ojúlówó dàda láti inú wá. pé tí kì í ṣe àgbélẹ̀rọ. kì í ṣe ẹsẹ̀ sà alágbélẹ̀rẹ kọ́ dàda kí ló dé tó fi ń pè wọ́n ní dàda torí pé ó mú irun dàda yẹn wá láyé tó situation and the nature is natural at birth is part of the system tó bá wá sáyé òun ló ń jẹ́ dàda ó di mélòó ni mo pè yẹn ó di 3 orúkọ tí àwọn òbí sọ ẹ́ orúkọ tó sọra ẹ́ orúkọ tí ìbí tó sọ ẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni orúkọ tí ọ̀tá sọ ẹ́ a sì ń bọ̀ ń bẹ̀. irú àwọn orúkọ wo lọ̀tá sọ yàn. à ń gbà tó pè yẹn ní Káyọ̀dé dá sí pé kó Ayọ̀dé ni ṣùgbọ́n náà ìjọba òkùnkùn wọ́n ń pè ní kó bànújẹ́ dé. ṣe rí pé orúkọ òṣòro àwọn alágbára lè má jẹ́ kó orúkọ oró yàn wọ́n á tún wá yí orúkọ yẹn padà. òun làwọn èèyàn máa ń sọ pé Olúwa káyé má pa kádàrá mi dà bó tẹ̀ sí pé kádàrá tó yàtọ̀ sí àyànmọ́ FATE faith òní kádàrá mi pé nǹkan tí mo bá ló ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n àyànmọ́ ni nǹkan tí Ọlọ́run kọ ọmọ ẹ̀ tó kádàrá yàtọ̀ sí àyànmọ́ ni nǹkan tí Ọlọ́run yàn mọ́ ẹ láti ọ̀run wá ayé wa yí sí kádàrá ni pé tó bí mo ṣe gbá bá ní bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí fún mi nǹkan tó ń jẹ́ kádàrá nìyẹn so FATE is kádàrá then destiny is àyànmọ́ so ọ̀pọ̀lọpọ̀ àmọ́ kínní yìí so we need to know this about mi tí wọ́n sọ pé little time mo fẹ́ lò pẹ̀lú yín gbogbo àwọn tó dẹ̀ ń gbọ́ mi káàkiri all over the world mo fẹ́ kán enjoy program yìí mo dẹ̀ fẹ́ kán rí ìbùkún gbà tó ní mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn lẹ́nu so ìyẹn ní number what now number 4 àbí èyí tí ọ̀tá pè yàn a sì máa débẹ̀ ọjọ́ kan wà tí mo ń gbàdúrà ńgbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọ wọ́n pè bẹ̀rẹ̀ ní mango ní Adígbẹ̀yà àti ẹ̀pọ̀ bóyá bíi 12 or 10 wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run agbára rìn láàrin èèyàn 10 ju èèyàn mílíọ̀nù lọ. mo ń gbàdúrà fún èèyàn kan Ọlọ́run kan sí mi ní ìṣípayá ńlá ni mo ní ẹ̀pẹ̀lẹ́ màmá báyìí lórúkọ yín mi ti gbàgbé orúkọ tó ń jẹ́ very very beautiful name very very prophetic orúkọ tó mú àsọtẹ́lẹ̀ gidi wá ni mo ní ṣùgbọ́n ayé yín mi ò dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ mi ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ mi ò mọ̀ rí ó kàn wá join program wa ni pé òun kàn rí bá ń gbàdúrà ládùúgbò ibẹ̀ yẹn dàbí car garage òun náà fún wa many years back
so car garage yẹn náà fún wa wọ́n ní pé kí n san 1,000 per month nígbà yẹn mo lọ preach lọ́dọ̀ ẹnìkan ní pé kí n lọ preach mo dẹ̀ ṣe preach àmọ́ra wa rí tẹ́lẹ̀ èèyàn kan ló introduce mi gbogbo offering church ẹ̀ pátápátá everything àti tithe ó dẹ̀ nìkan kó fún mi about 39,000 naira ọ̀nà àfi oní mo fi bẹ̀rẹ̀ ministry so ọ̀tọ̀ tún ní preaching ibẹ̀ yẹn so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí yẹn so mo rò pé ọ̀rọ̀ mi ti yé yín sà so bí mo ṣe ní màmá báyìí lórúkọ yìí ṣùgbọ́n ok ká ṣe example pé wọ́n pè ní ká pèèyàn ní akásọpáyọ Ayọ̀mídé ẹsẹ̀ tí ọ̀ránṣẹ́ Ọlọ́run bá ti gbọ́wọ́ lé lórí ní gbangba báyìí àwọn àjẹ́ wa lọ gbọ́wọ́ lé lórí lóru pé kí la pe orúkọ Ayọ̀mídé wọn ní láti òní lọ ìbànújẹ́ rẹ dé wá yí orúkọ ẹ padà ṣe rí pé ọ̀rọ̀ yẹn lágbára at the end of the day kò rántí àlá yẹn rí ló wá ní ládé òótọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ òun kì í rántí láàárọ̀ ṣe rí pé ọjọ́ yẹn ni Ọlọ́run tú sílẹ̀ ẹ wá sọ fún mi sí pé ìránṣẹ́ Ọlọ́run bí ti tèmi tó ń túrú àṣírí yìí àwọn alágbára náà ń bá mi fè ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbé wa lékè torí orí òtítọ́ la dúró sí ẹ pé mo sọ káàkiri oṣẹ́ ayé nìyí mo la sọ síta yìí so bó ṣe rí nìyẹn alàgbà wa Bẹ̀mbẹ̀yẹkẹ that's number kí nìyẹn number 4 àbí. no 5 ló máa jẹ́. number 5 orúkọ tí àwọn ènìyàn fún ni. bíi. irú Augustine Okocha àwọn èèyàn pè ní JJ Okocha. ìgbà míì máa ń wà tó yẹ pé wọ́n á kàn rí pé nǹkan kan ṣẹlẹ̀ láyé èèyàn bíi pé ìnagijẹ ìwọ kankan ló fún rẹ. bẹ́ẹ̀ni. bàbá wa kan wà tó yẹ pé is very very popular ó máa ń lo short knicker tó tóbi. nígbà wọn ní ẹ lọ já ata ẹ lọ já ẹran yẹn yí ọ̀dọ̀ bàbá onípátá ńlá. ṣé tí èsì sọ orúkọ tí ayé fún yàn ọ̀tọ̀ tún nìyẹn. mo rántí ọmọ kan nígbà tá a wà ní ilé ẹ̀kọ́. ok sir. wọ́n béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ní pé oríṣiríṣi orúkọ àwọn ayẹyẹ àwọn èèyàn wá ń náwó wọn ní kálukú ń sọ tiẹ̀ wọ́n ń sọ tiẹ̀ ìgbà tó máa sọ tiẹ̀ ó ní kò mọ òyìnbó òkú ó wà ní òkú ceremony torí kíní kan bí kan pé marriage ceremony kíní kan ceremony. báyé ṣe sọ́dún òkú ceremony nìyẹn. wọ́n kàn sọ́dún òkú ceremony ni. ṣé ẹ ti rí báyìí. orúkọ tí a fún yàn nìyẹn ó lè jẹ́ àwàdà ó lè jẹ́ nǹkan míì bàbá wa kan nínú Olúwa náà nínú Olúwa nínú òṣèlú tó dẹ̀ pé gbajúgbajà tí gbogbo ayé mọ̀ káàkiri gbogbo àgbáyé ni a fi orúkọ bò wọ́n láṣìírí ẹni tó ń bá wọn ṣiṣẹ́ tó súnmọ́ mi ló sọ sórí yẹn bàbá wa ẹ̀ dẹ̀ le gan kò sẹ́ni tí ò mẹ́ni tí mò ń sọ yìí ṣùgbọ́n àní dárúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ ti mẹ́ni tí mò ń dárúkọ yìí bí ó wà níbi iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ kan wá kí orúkọ tó fi ń pè é tó fi ń fi ṣe ẹ̀yẹ ní primary school ẹni yẹn wá pé ó wá ní arákùnrin ṣọ́ra ẹ o ó tún pè bẹ́ẹ̀ mo fún ẹ ní last warning má dánwò mọ́ o bàbá wa tá à ń sọ yìí ìpátá ojú ọjà ni wọ́n ní bó ṣe sọ ní ẹlẹ́ẹ̀kẹrin báyìí wọ́n ní báyìí ló ṣe fi kíni àfi gbù ó fẹ́ fọ́ ojú ẹ̀ ni ẹ̀jẹ̀ dẹ̀ yọ ṣùù jáde mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wọ́n ní èèyàn ńlá làwọn méjèèjì o ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí èèyàn ńlá ni. ó gbó wá sí mọ́. orúkọ yẹn èmi gan ò mọ orúkọ yẹn ọ̀dọ́ náà pè ní orúkọ yẹn ó bá ẹnìyẹn fa wàhálà because ó sọ fún pé ní ìfẹ́ má tún kìíní ìsọmọ ẹni tá à ń sọ ilé ẹni tá à ń sọ ó tún ní orúkọ tó tún pè tó tún le so bàbá wa ni akíkanjú èèyàn ni bó ṣe rí nìyẹn so orúkọ tí èèyàn pè ó lè jẹ́ ó máa jẹ́ ọmọ mi kan wà tó máa ń kọrin tá ń pè ní Lọ́ládé Adélékè èmi máa ń pè ní Lọ́ládé Loaded ó lóun láìkí orúkọ yẹn àwọn èèyàn tó mọ Lọ́ládé òun àtàwọn Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù ọ̀rẹ́ ni wọ́n Lọ́ládé Loaded ni mo máa ń pè ó dẹ̀ wà loaded gan ó mọ orí kan lóhùn mo fi sọ ní orúkọ yẹn gba mọ́yé pósítà tá a ṣe tó pé òun la invite la pè ní tó orúkọ tí èèyàn ń pè yàn ó lè dùn mọ́ ẹ ó dẹ̀ lè bàyàn nú jẹ́ ńgbà míì.
ó jẹ́ kí n tún rántí orúkọ bíi méjì kan lára àwọn senior wa ń gbà táwa wà ní ìwé ni orúkọ kan ń jẹ́ jẹ gbèsè. jẹ gbèsè. ìkan náà dẹ̀ ń jẹ́ iwin. ohun tó ṣe pé ní win eléyìí tó ń jẹ́ win ohun tó ṣe pé ní win ni pé bójú ẹ̀ ṣe rí bó ṣe máa ń bú máwọn èèyàn ó máa ń kó àwọn èèyàn láyà jẹ so wọ́n rò pé iwin ni ọ́ ni so làwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí fún ní iwin òun náà sì ń dáhùn kò sẹ́ni tó pé a tún dá wọn lóhùn jẹ́ gbèsè ń tiẹ̀ náà ìgbà tó náà tán olóhùn lè wá jẹ́ gbèsè jẹ́ gbèsè kẹ̀ ọ̀dà táwa jẹ́ gbèsè á san ni ó sọ bẹ́ẹ̀ fún rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé ní jẹ́ gbèsè nìyẹn. wọ́n pe ọ̀rẹ́ wa ní jẹ gbèsè. tọ orúkọ sì padà ń ro àwọn pípù yẹn báyìí Ọlọ́run ṣàánú ni. bẹ́ẹ̀ni sà the last one torí ibi tá à ń lọ sí ó sì sún síwájú díẹ̀ òun ni orúkọ tí ìṣẹ̀lẹ̀ ìyẹn ló le jù orúkọ tí ìṣẹ̀lẹ̀ sọ̀yàn the names given by circumstances and the personal situation of your life. àbí báwo mo ti lè túmọ̀ ẹ̀ sá ìṣẹ̀lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ wọ́n fi ń pè é. fún àpẹẹrẹ. ìṣẹ̀lẹ̀ sọ̀yàn ṣe rí tí ìṣẹ̀lẹ̀ sọ̀yàn yẹn ó lágbára sá ó tiẹ̀ lágbára ju gbogbo ìtókù lọ. bẹ́ẹ̀ mo sọ fún yín sá. ó yẹ ṣàlàyé. nọ́mbà 1 ó ti ní problem tẹ́lẹ̀ wọ́n wá fi problem yẹn pè yàn ẹ̀rọ obìnrin àgàn yẹn Fúnmiláyọ̀ lórúkọ ẹ̀ gangan o obìnrin tó yàgàn wọ́n ní ẹ̀mọ́ obìnrin yẹn tó ń wọ́n ọmọ tipẹ́ tó máa ń pè ní ìyá àbíyè ìyá àbíyè yẹn tún dáa ju obìnrin àgàn yẹn lọ because ìyá àbíyè tó fi ń pè yẹn wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀ pé ó máa bíyè ńjọ́ iwájú ni. nǹkan tó burú jù láyé sà ṣe ń gbọ́ àgbáyé ó ní kí Ọlọ́run lò yàn fún yàn kí Ọlọ́run lò yín as maybe you are a prophet like this Ọlọ́run lò yín fún yàn ẹni tó Ọlọ́run lò yín fún one pretend gbígbé kò mọ̀ ó burú gan ṣe rí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run sà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kẹ́nìyẹn gbọ́ tó bá gbọ́ mo lọ preach ní church wọn Four Square ni ṣé ń gbọ́ sà àgbáyé wọ́n pè mí mo dẹ̀ lọ preach ni mo fẹ́ kó gbọ́ tó bá gbọ́ mo rò pé sọ̀rọ̀ yín pé mi ò ní dárúkọ yẹn ṣùgbọ́n ká máa pẹ́pẹ́ ò dáa àwọn kan wà lọ́fẹ̀ẹ́ ní ìgbàlà lóòótọ́ sà ṣùgbọ́n ibi tí Ọlọ́run ti lo ìgbàlà fún ẹ lọ́fẹ̀ẹ́ náà má sọ pé kò sí kankan kò dáa sà. mo preach lọ ráì mo ní ẹnìkan wà bí 9 years ní ẹ nínú ìgbéyàwó onú ọ̀sẹ̀ yìí ló pé 9 years ò gbọ́ pa ò gbọ́ po ọdún yìí ò ní mú jẹ kó tó bímọ ó bímọ sà. obìnrin yẹn ń sọ kiri pé ìgbà tí wòlíì Daniel wá sí chọ́ọ̀chì àwọn ṣe rí pé ó bójú mu nǹkan tó wá wà mo ní ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé no ìyẹn ò tiẹ̀ ìgbà tí yẹn mọ̀ pé kan ṣẹlẹ̀ ìyẹn àwọn yẹn dẹ̀ wà ókè gan wọ́n kì mí gan ọkọ pè mí mo ń rìn káàkiri inú igbó inú ẹ̀fọn máa ń rìn káàkiri sáà ń gbàdúrà bàbá wa kan wà nílùú kan wọ́n gbé ní Ìtorí wòlíì ni a lọ sínú ẹgbẹ́ àsunbẹ̀ mọ́jọ́ ọjọ́ mẹ́ta a tún gba orí òkè Akínkẹ́mi nìbàdàn lọ́sọ́gbọ́n ọkùnrin nìkan ọba Akínyẹlé àti ọba Ìbàdàn àti wòlíì Ayọ̀ Babalọ́lá náà dálẹ̀ ní 1954 inú igbó kìjìkìjì ni ọkùnrin nìkan ló ń lọ orí òkè yẹn àbùhánú pátá gbàdúrà 3 days ẹ̀mí Ọlọ́run dẹ̀ sọ fún wa wípé ìbejì ni wàá bí many years back sir ó sì bí méjì ó bí méjì tá a bá rí alẹ́ níbi pé hello how are you wípé hello wípé mi ò rí ẹ rí ló là ń ṣe síra wa báyìí so ṣùgbọ́n a ò gbà wá láyè a ò fi fún wa láti fi ṣe ìrègùn ṣùgbọ́n ògo Ọlọ́run tẹ̀síwájú. Mo dẹ̀ discover pé àwọn tí àwọn èèyàn dẹ̀ ń bless jù ni àwọn tó ń parọ́. Báyìí ló máa ṣẹlẹ̀ ọjọ́ wo ló ṣẹlẹ̀ rí. Wọ́n dẹ̀ fi ẹnu wọ́n fi irú kóyàn lọ́bẹ̀ jẹ. Most of these things tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán are you getting what I'm saying? Ẹni tó ń parọ́ they will lose them. Ẹni tó ń sòótọ́ to go back to him will be problem.
ẹ tí gẹ̀ẹ́tì kan tí mo sọ sà àgbọ́yé. will be problem. Number 2 òun ni wọ́n sọ pé òun ni arákùnrin tó wà nù bíbélì tán pè ní afọ́jú Bátíméù. Bartimaeus from Emmaus, the son of Emmaus. Ṣé máa rí pé gbogbo ọjọ́ ayé ẹ̀ minus minus Emmaus minus ni ó tẹ̀lé. Tẹ́ bá wá lọ ka bíbélì dáadáa wọ́n sọ pé nígbà tí Jésù ń kọjá wọ́n ló jókòó kò lè dìde, tó téèyàn bá fọ́jú ó jókòó sójú kan kò lè dìde. Wọ́n wá sọ wípé ó ẹni tó ti fọ́jú láti inú oyún ìyá ẹ̀ wá. Afọ́jú tó ń pè yẹn ló jẹ́ wà nù afọ́jú yẹn for a long time sir. Àfìgbà tí Jésù dé la yí orúkọ rẹ̀ padà sí ẹni tó ń ríran. Màmá wa kan wà wọ́n ń pè ní àwọn ọmọ ẹ̀ wà London wọ́n lè máa gbọ́ mi báyìí wọ́n ń pè màmá yẹn ní Àdùnní Ọládipúpọ̀. Ìjọ tí mo sọ pé àtó bíi 10 ń gbà yẹn òun náà ni màmá yẹn ti wá bá wa tó di mẹ́mbà wa. Ó lọ rí ambọ́ǹkèsà ojú ẹ̀fọ́ kò ríran. Adẹ̀ ń gbàdúrà lọ ọmọ kékeré tó kéré jù nínú chọ́ọ̀chì ń gbà yẹn ọmọ yẹn dẹ̀ ti di medical doctor sí obìnrin. Òun ló mo sọ pé ẹ̀mí Ọlọ́run sọ pé wọ́n ní kó gbàdúrà fún ó dẹ̀ gbàdúrà fún ọjọ́ kejì lójú ìyálà. Òun mo fi ní àwọn ọmọ ilé wà ní London sì wọ́n máa gbọ́ Madam Àdùnní Ọládipúpọ̀ nípa Ṣẹ́kẹ́ Abẹ́òkúta nígbà yẹn. Ojú ẹ̀ là ó ti lọ sọ́dọ̀ Ọlọ́run báyìí. She was with us títí ó fi lọ. Mo rò gbẹ́rí báyìí. Àgbọ́yé. Afọ́jú ni wọ́n ń pè é. Afọ́jú ni wọ́n ṣe kí ni? Òun ni wọ́n ń pè é. Ẹ wo arákùnrin tó jẹ́ adẹ́tẹ̀ Syria. He was a leper. Òun ni mo máa fi ń dásà yẹn. What makes you to remain a leper is because you have no helper. Àfìgbà tí Elisha tó dé nìyanu tó ṣẹlẹ̀ nílé ayé ẹ̀ and a lot of them like that. Jábẹ́sì ọmọ ìbànújẹ́ wọ́n ní oúnjẹ ìbànújẹ́ àfìgbà tó lọ yí orúkọ ẹ̀ padà. Òun ni mo fi sọ pé àwọn tó gbọ́ mi lénìí a máa gbàdúrà fún 1 minute ká liberate. So ìkankan tó wá ṣẹlẹ̀ sà èyí tó burú ni tí gbogbo orúkọ tá à ń sọ yìí tilẹ̀ Yorùbá ló burú jù sà. Lọ́nà wo? Tilẹ̀ Yorùbá bí báwo? Tí èèyàn bá ní orúkọ burúkú ṣé rí Yorùbá value orúkọ gan tó bá ní orúkọ tí ò dá nílẹ̀ Yorùbá tó tètè fura nǹkan ti bàjẹ́ rẹ́rẹ́ àti irun jìnnà sà. Èmi ò mọ ẹni yẹn àwọn bàbá wa ní Olúwa ló sọ fún wa ńgbà yẹn ní church. Sísítà yẹn bóyá wọ́n ló ń lọ bí àbọ̀ bí 45 kò sẹ́nìkan tó sọ pé I love you rí. Kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀mí Ọlọ́run kan sọ pé ẹjọ́ sísítà kí lórúkọ yín bóyá ó ní bòmí ẹ̀gbọ́n sọ́ọ̀nì ìmọ̀ ẹni èṣù gbà yí gbé. Ṣé pé èṣù ní èmi mo ní eléyìí mo gbà á gbé ṣé ẹni tí èṣù gbà gbé ọkọ wo ló fẹ́ gbà? Àfìgbà tí deliverance ṣẹlẹ̀ after the deliverance ni lọkọ dé nìyanu ṣe ẹ fẹ́ sọ fún mi pé circumstance ni ó kàn rí bẹ́ẹ̀ ni àṣekọ ẹ̀ tó ni ṣé ìkàtẹ́ fẹ́ sọ nìyẹn? Àfìgbà tó gbàdúrà ìtúsílẹ̀. Ó dà àwọn tó máa ń jẹ́ orúkọ míì tó yẹ pé orúkọ yẹn bẹ́ẹ̀ bá gbọ́ létí ẹ mọ̀ pé orúkọ tó ó ní kọ má rèé o tí wọ́n sì ń jẹ́ orúkọ yẹn lọ tí wọ́n sì ń jẹ́ èèyàn láwùjọ. A ti sọ ẹ̀mí tó ń tẹ̀lé orúkọ ò tẹ̀lé ni ẹ̀mí tó ń tẹ̀lé orúkọ kò tẹ̀lé orúkọ wọn ni. Mo ní ẹnìkan tó yẹ pé is a very good ẹni tí mo mọ̀ dáadáa and is one of the richest pastors in Nigeria now. Ifá wà ní orúkọ ẹ̀ ó wà ní orúkọ bàbá ẹ̀ ṣé ìyanu ìṣẹ̀lẹ̀ láyé ẹ̀ ni? And as of the time tó fi born again ó lè má fẹ́ yí orúkọ yẹn padà tó jẹ́ pé ó ti gbàdúrà tó ti cover orúkọ yẹn anything ló lè ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe ó dẹ̀ jẹ́ gbajúmọ̀ ìránṣẹ́ Ọlọ́run ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ láyé ẹ̀. So èmi ò sọ wípé 100% ìwọ tó ń gbọ́ mi wípé orí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́ tiẹ̀ ló ti wá yí padà ńkọ́. Ẹ wo sà nǹkan lè ṣẹlẹ̀ tó yẹ pé ó la process tó fi yẹ kó jìyà kọjá kó má ṣẹlẹ̀ sí. Èèyàn méjì lè jọ máa rìn ẹ̀yin méjèèjì ló dẹ́ṣẹ̀ ẹnìkan ni ìyà máa jẹ. You can ask me how. Amram
òun lórúkọ bàbá Mariam, Aaron and Moses. Bàbá kan ló bí Aaroni, ẹni tó jẹ́ first born tiẹ̀ lóbìnrin Mariam. Ìgbà táwọn méjèèjì Aaroni àti Mariam bú Mose, ta lọ́nà punish? Mariam ni. Mariam lọ́nà punish dé gbọ́dọ̀ sọ di adẹ́tẹ̀, wọ́n náà gbé lọ sínú igbó. Mose lè tún wá gbàdúrà fún. Ọlọ́run fìyà jẹ Aaroni, kí ló dé tí mo ṣe jì? So ìgbà mi máa ń gbà tó pé òun níbi lè má fi ara wé ènìyàn. Ṣe bẹ́ẹ̀ nìkan ṣẹlẹ̀ ṣe bórúkọ ẹ̀ náà. Wọ́n ń gbà mí báyìí. Bóyá kò tó fìyà jẹ lọ́wọ́ ni ṣe bẹ́ẹ̀ nìkan ṣe pé Ọlọ́run sọ orúkọ ẹ̀ bẹ́ẹ̀. I don't believe although those so things. I don't. It's just these pastors they are too cocky. Ogun ayé ẹ̀ ògbóyìnbó. Ogun ayé kò ṣe kí ni sà ògbóyìnbó. Tí wàhálà bá dé, wàá mọ̀ pé eré kọ́ là sọ. Ẹni tí èṣù gbàgbé ń sè yẹn ta ló fẹ́ gbà ọkọ wo ló fẹ́ gbà. Ṣé kí wá tó wá sọ yín kí wá sọ pé orúkọ tó ń ròyàn sí rere. Tó bá ní assistant igbákejì lẹ́gbẹ̀ẹ́ ní assistant tí orúkọ ẹ̀ mú ojú rere wá tí orúkọ ẹ̀ mú nǹkan rere wá ayé ẹlẹ́nu tó bá gbàdúrà gidigidi á gba ipò ọ̀gá lọ́wọ́ ẹ̀. Òun ló ṣẹlẹ̀ sà pẹ̀lú Goodluck Jonathan. Goodluck àti Yar'Adua àwa ọmọ nǹkan tó ń jẹ́ Yar'Adua àdèmọ orúkọ àdèmọ crack brain wa mi ò kì í ṣe Haúsá ṣùgbọ́n kí ló dé tí Goodluck kí ló dé láti ilẹ̀ ayé ẹ̀ ìgbà tó jẹ́ bóyá wọ́n pè ní deputy governor bó ṣe gbà náà nìyẹn ìgbà tó wà secondary school bó ṣe gbà náà nìyẹn kì í ṣe orúkọ yìí òró ni títí ó fi di one of the best president Nigeria has ever had ó tẹ̀sí pé wọ́n jẹ́ kó ráyè ṣe kí ló dé sà ẹ̀ dá mi lónìí sà tó o bá ní ẹni tó wà sí ìsìnwá wo ṣọbọkùnrin kan náà pè ní ayédà tiwa ìwọ tó wà wájú mi kọ́ ló láyé Lóńdó ẹjọ́ fámílì Akérédolú ẹ má bínú ẹ bá gbọ́ mi ṣé ayé ò dá tiẹ̀ báyìí ṣé orúkọ òró ó ní ayédà tiwa and as of that time àti ẹ̀gbọ́n pé wọ́n dà pé òun àti ọ̀gá ẹ̀ gan bóyá wọ́n náà ní problem díẹ̀díẹ̀ at that time òun ló padà kọ́ náà bá mi fi ọ̀run kẹ́ ẹni ẹlẹ́ni gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń sọ bó ṣe rí nìyẹn sà. Ó dà àwọn míì wà tó ń fèsì irú àwọn ìpèníjà báyìí tó ń kojú àwọn ìpèníjà báyìí kí ni tó yẹ kán mọ̀ kí sì ni tó yẹ kán mọ̀. nǹkan tó yẹ kán mọ̀ ni wípé a ní láti gbàdúrà gidigidi tẹ́ tó o bá gbàdúrà láti bá. Ẹlòmíì ò sì ẹ̀ mọ́ gbàdúrà ó ti ń gbà bọ̀ báyìí kì í sòní kí sànà. mo píríjì mẹ́sẹ̀gì kan sà ní ọjọ́ ìkómọ ọmọ mi kan tá a ṣe last ọmọ mi Joshua mo sọ wípé wòlíì yí orúkọ yẹn padà ó fọ́ etí wòlíì nínú bíbélì bóyá ẹ̀ tí ì gbọ́ rí ó gbá etí wòlíì wọ́n gbé ọkùnrin yẹn ní Pásúrì Pásọ̀ wòlíì ní ó fọ́ etí mi mo yí orúkọ rẹ kúrò láti Pásúrì sí Magomi sí bábù ìrètí pé ìwọ ló fọwọ́ ara rẹ ṣera rẹ bá a ṣe bá yí ẹ̀mí yẹn ṣe bàjẹ́ nìyẹn ẹ wá sọ wípé omi ó ní mo yí orúkọ ẹ padà nǹkan tá a máa fi pè é tó dẹ̀ máa ṣẹlẹ̀ tó dẹ̀ máa jẹ́ àsọtẹ́lẹ̀ lórí ẹ ṣé èmi ni mo kọ bíbélì ni àbíbélì yóò ṣe yanu àbíbélì òun kọ́ la believe la fi ń jí òkú dìde ni àbíbélì kọ́ la believe ni tí yanu fi ń ṣẹlẹ̀ ni so kí wọ́n sọ pé torí pé ẹnìkan ọmọ mẹ́sẹ̀jì kò fẹ́fọ̀ ẹ ká má wàá sòótọ́ ó ní ìdí àdúrà sáà bó ṣe rí nìyẹn the solution tó wà bẹ́ẹ̀ ni pé òun ní ìdí àdúrà òun ní ìdí Ọlọ́run òun ní ìdí láti súnmọ́ Ọlọ́run eléyìí ò sí pé bóyá à ń dọ́gbọ́n kan bó ṣe rí nìyẹn sà. Àwọn èèyàn kan ń wò báyìí pé àwọn ò fẹ́ láti ní nọ́mbà yín gan pẹ̀lú àwọn àlàyé yín ẹ fi síta. a ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ayé wọn yí padà nípa irú nǹkan tá à ń sọ yìí. ẹ máa rí orúkọ mi àti nọ́mbà mi ó máa wà display sórí screen èmi náà ni Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá láti ìjọ TCMC Adigbe H Court Street Abẹ́òkúta Nàìjíríà kò ṣe àdírẹ́sì púpọ̀. Ọ̀dà ẹ pè nọ́mbà yẹn. 0803 1114450 0803 1114450. Anytime tẹ́ lè reach mi lórí Bembeyeke anytime very soon radio ministry nínú máa bẹ̀rẹ̀ a ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a tó ń pàtì
ní YouTube Daniel Ayọ̀ọ́lá náà lórúkọ mi, ní Facebook Ayọ̀ọ́lá Daniel TCMC lórúkọ mi, Okay. ní TikTok Danad DNAD Danad àbí Apostle Adeniyi _22 but Danad yẹn simple ẹ máa bá méjèèjì ń bẹ̀ bó ṣe rí nìyẹn. Instagram the same. Tọ́ àmọ̀ràn wo lẹ wá lè fún àwọn èèyàn báyìí? Àmọ̀ràn tí mo lè ṣe fún yàn náà ni pé ẹ jẹ́ ká gbàdúrà ká mọ Ọlọ́run. Mi ò ibi tí mo mọ̀ ni màá fi hàn àwọn èèyàn. Yóò kì í ṣe pé láwọn ọ̀nà mi. Mi ò ní ọ̀nà míì. Ẹ lọ wádìí mi dáadáa, kẹ́ lọ wádìí mi ti fún tẹ̀dọ̀ láti ní kékeré. Kíní mo kábì kan mo bú sẹ́kúnjọ́ kan sà. Ẹni ẹ máa nǹkan tó fà á. Nígbà tí mo nídìí nǹkan, mo nílò nǹkan tí màá fi ṣiṣẹ́ ìránṣẹ́, mi ò dẹ̀ fẹ́ tọrọ. Psalm 73 ó ní ta ni mo ní ní ayé bí kò ṣe ìwọ, ta ni ọkàn mi fà sí, ó ní ta ni mo ní lọ́run bí kì í ṣe ìwọ, ta ni ọkàn mi fà sí láyé bí kì í ṣe ìwọ. Ó ní whom do I have in heaven beside thee, whom do I desire on earth apart from you. So mi ò ní láti kékeré mi ò lọ lé babaláwo rí, mi ò mọ lé olóògùn, mi ò mọ anything. Olóògùn gan wọ́n ń jẹ́wọ́ fún mi, mò ń gbàdúrà fún wọn, wọ́n ń repent mi sà. So level mi kọjá level mi ti èèyàn ò lè dájú nǹkan lọ kó tún wá lọ tẹríba fún nǹkan burúkú ni. So ọ̀nà tí mo mọ̀ ní màá gbàdúrà fún ẹ, ìyanu á ṣẹlẹ̀. Call me, I'm free, I'm very accessible. Tọ́ ọ̀dà kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, ẹ gbọ́ kí lè ròyìn, ẹ share fídíò yìí fáwọn ẹlòmíì. Mo dẹ̀ fẹ́ gbàdúrà. Ẹ fẹ́ gbàdúrà. Okay. Ní orúkọ Jésù Kristi, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi, gbogbo ìwọ tó ń gbọ́ mi káàkiri all over the world tó yẹ pé o ní one problem or the other, ìwọ tó yẹ pé orúkọ rere la sọ ẹ́ ṣùgbọ́n ìṣẹ́ náà fi ń pè é, ó cancel látòní lọ. Àmín. Ìwọ tó ṣiṣẹ́ takuntakun tí ò sí èrè bẹ́ẹ̀ lónìí àparẹ́ lórúkọ Jésù. Àmín. Níbi tó sùn sí yẹn, níbi tó ti ń tòògbé yẹn, Ọlọ́run tí kì í sùn tí kì í tòògbé, ó gbé ẹ dìde kúrò nínú àjàgà ayé, àjàgà èṣù. Agbára tó mú yàn padà sínú ìṣẹ́ lónìí nílé ayé kó máa bọ́ dànù. Agbádá ìkà, agbádá ìyà tí ayé fi wọ̀ ẹ́, mo jó ní àjọpa. Àkè ọ̀run kó sá wàhálà ayé ẹ kó sá ní àsápa. Ìyanu kó ṣẹlẹ̀ o. Ìyanu kó ṣẹlẹ̀ o. You will testify. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù Olúwa wa. Tọ́ ẹ ṣeun o, kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Ẹ share fáwọn ẹlòmíì, ó ṣe pàtàkì. Ẹ má sì gbàgbé Bembeyeke Comedy ní YouTube. Ẹ subscribe sí kẹ́ sì tún share òun náà fáwọn ẹlòmíì. Lóní Bembeyeke. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles. Aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV,
ìkànnì eléyìí ládùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Bóyá sọ pé ó ti lọ. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ilẹ̀ ti máa rí bẹ́bẹ́. Ìkànnì eléyìí ládùn jù Daniel ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò.